Glory be to God, oh Lord, for being my savior, oh Lord. Hello, báwo ni Kàfáyà? Ẹ ká sọ, ṣé ẹ ti gbọ́? Pé kí ni? Ìgbésẹ̀ ti jáde ní. Ó ti jáde. Ó ti jáde o. Ó mọ̀ kan tó máa bá mi ṣe bóyá kó kú bèmí náà wo tọ̀dọ̀ mi tó bá ti wù tiẹ̀. Kò sí wàhálà. Tó bá ti bá mi wò tó bá yẹ Fátímà ẹ̀yọ̀ kan ni mo kó jọ tó bá kàn ti délé wàá sọ fún bàbá tó bá ti fẹ́ kí Babalomu wà ní Babalomu ẹ kú ilé o tó bá jẹ́ méjì mo kó jọ tó bá ti délé wà ní Babalomu ẹ kú ilé o àti Suliyat ẹ kú ilé o. Suliyat ó ga o. Ó ga àwọn ọmọ sí òkà kankan skul wọn ò sọmọ. Iye mi náà iye mi àwọn ọmọ wọn tẹ kàwé mọ́ àtẹ̀tẹ̀ a ní wọn nu kíláàsì wa bá kán tọ́bí òkín bá wọn rí o. Adúrú owó yẹ bíye tá à ń san. Babalomu Kàfáyà. ẹ kúlé, Suliyat ẹ kúlé, ará àdúgbò ẹ kúlé, fámìlì wa gbogbo ẹbí wọn pátá ẹ kúlé. Ẹ̀sìn bọ̀lẹ̀. Kí ni kí n wò? Suliyat. Sọ́ọ́rí àdàbà yín ń pọ̀ gèdè bíi pẹ́yẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ títìrì ní tìrì bí kíní lẹ̀ tó dákú ni kò sómi ńlé òsómi tá a wéṣì lórí ẹnì kankan olódò ẹgbàá náà máa ń jẹ ẹni tó bá kanlẹ̀ dákú láàárọ̀ mi lé lórí lọ́dọ̀ pé ìmọ̀ tẹ̀ ń sọ yìí Babalomu ẹ kú ilé àǹtí Suliyat ẹ kú gbogbo ẹbí wa F9 paralẹ̀ kọ́ níjẹ́ bẹ́ẹ̀.